ọ̀gá àtọmọṣẹ́ ẹni tó bá ní okú agbọ́wọ́ kì í ní sinmi o wèrè ní ọ̀nà gbogbo kò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ìgbàlá yóò sí àyẹ̀wò sáré sáré tí wà ní orúkọ ọlọ́run lọ́jọ́ ìbámu. Àwọn ọmọ sí sáré ìgbàlá yóò wọ́n ṣe ń lọ ọmọ ìyẹn. Àbíkọ́ ọ̀rẹ́ láyì tẹ́lẹ̀ ṣe ń ṣe mo ní sọ́ndé ìwádìí orúkọ yẹn. Ẹyin tí ó mọ̀ ní ọ̀rọ̀. Àwọn oníṣẹ́ ọlọ́dún yẹn wọ́n fọ́tì rírà ìwà ẹ̀ka sí àtẹnudẹ́gbà ìgbẹ́ lè wà ṣe bó ṣe wà. Wọ́n pọ̀ ákìlẹ̀. Ọ̀gá anybody ó gbọ́dọ̀ ní kékeré lójú ẹ̀ka lẹ́nu small body big engine. Ìṣe fọ́ọ̀dẹ̀ kò gbọ́dọ̀ fọ́. Mo jẹ́ ìyá ìyàwó mi. Ẹ̀ka nọ́mbà 4. Pẹ́pẹ́ yẹn ti tọ́ ọmọ báyìí. Pẹ́pẹ́ yẹn ti tọ́ ọmọ. Nọ́mbà 4 lẹ́yìn 4 náà ni. Ìta fi ń ṣe sílẹ̀ bá máa ṣe ká máa sọ̀rọ̀. Ká máa sọ̀rọ̀ lọ́rọ̀ kí ni wọ́n tó tó. Ẹja àwọn kan àwọn ọmọ ẹni ẹlẹ́. Ọmọ lọ́wọ́ tara yín. Sísí wọn kì í ní kan ò lè ṣe é. Ẹ̀bà ọjà transfer ni mo fẹ́. Mi ò fẹ́ cash. Ọjà transfer ni mo fẹ́ mi ò fẹ́ cash. Àwọn èèyàn máa tètè. Ìní yẹn wà lọ́wọ́ yín ọjà. Ẹ̀kọ̀jẹ̀ tó dú gan. Mi ò fẹ́ cash. Ẹ̀bà. Àwọn ṣe báṣì ni àbí transfer. Ilé la wà lónìí. Aláwòsí ni òkú bá wú. Àwọn ìyàwó ìjẹjà ni àwọn bàbá bàbá wọn dúró. Àwọn bọ́lá ló kù tó. Ayé òjú sọdá. Ayaba lóye ni èjọ. Alábòsí ẹ̀dá o. Alábòsí ẹ̀dá o. Alábòsí ẹ̀dá o. Ẹ̀fà. Ọ̀dájúdé tájú. Alábòsí ẹ̀dá o. Jíde. Alábòsí ẹ̀dá o. Ẹ̀fà. Alábòsí ẹ̀dá o. Ọjà transfer ni mo fẹ́ o, mo fẹ́ láti o. Ọlẹ́ẹ̀kan sí kò ṣẹlẹ̀ rí ọ̀fà mẹ́rin sàṣà. Ọjọ́ máa dùn. Jíde tọmọtọmọ nínú ilé ìwọ̀sọ̀gbọ̀ ọdún láyé. Ó bá kókó yìí kílẹ̀ jíde. Kí wọ́n tún wo ọ̀gá tó ń fi ọdún. Ó máa yẹ òbí ìdìbò kí ọkọ̀ dàdé. Inú ọyọ́ sùn máa dùn oṣù rẹ̀. Àyìnlé bàbú jí kàwé àbájẹ́ lọ́lá. Ẹ̀ka. Àwọn ìyá yìí. Mi ò lè tẹ́lẹ̀ fún ìyá mi náà. Mi ò ní ìyá mi ò ní bàbá. Ó máa ṣe. Mo ti dájú padà. Owó ra mansion. Àtọ́jú gbogbo ìdúmọ̀.
Akọ́gbò Ojúmọ́ òǹdà látàárọ̀ olùyàgbẹ̀ Akọ́gbò Ojúmọ́ ayakọ́gbò Ojúmọ́ òǹdàgbẹ̀ Akọ́gbò Ojúmọ́ Akọ́gbò Ojúmọ́ Tí ìjọba ní ẹsẹ̀ bẹ̀rẹ̀ bí. Yẹ́pà. Máyégò. Wọ́n ní wọ́n wá ọ̀ọ́dún. Máyégò jẹ́nẹ̀rà. Ọ̀dọ̀ Máyégò ló wà. Yẹ́pà. Àmẹ́sà. Àmẹ́sà ni wọ́n. Àti sísè.